blogger olóbò pẹ́ẹ́lí bọ́ síbí blogger olóbò pẹ́ẹ́lí. Ó yá olóbò pẹ́ẹ́lí come here ẹni tí ò ní opinion. Oníkọ́lé kúkú ti máa ń gbẹ́jọ́ ẹlẹ́jọ́ tó máa gbé sórí wo má bẹ́ẹ̀ fa kùrákòtà ṣó yí ẹ. Bobby J, how are you? Ẹni ìjọba ẹ bá mi pa àwọn èèyàn mi síbí. Blogger olóbò pẹ́ẹ́lí terminator olókólóbò Bobby sórí iṣẹ́ Omoge Saidat tó fẹ́ gbà sórí yìí àní kò sọ tiẹ̀ má sọ̀rọ̀ àwọn blogger kankan mo tún ṣe àríṣọ́ kan tó ṣẹ̀ṣẹ̀ ṣe ń sìn àwọn blogger kan ṣọ́ fẹ́ pa ni àwọn blogger kan ṣé kò sẹ́ni ṣọ́ọ̀pù orí ẹ̀ ò pé orí ẹ̀ ti dàrú ta ló ń bẹ́ẹ̀ sọ wípé wọ́n dọ́kọ lọ́kọ ṣé ìwọ igun ò dọ́kọ lọ́kọ rí ta ló ń jẹ́ ọkọ lọ́kọ ta ló ń jẹ́ ọkọ lọ́kọ orí ẹ̀ burú òróòrùn sa inú ẹ̀ bu òróòrùn sa ta ló ń jẹ́ ọkọ lọ́kọ ta ló ń jẹ́ ọkọ lọ́kọ ẹ̀yin obìnrin torí yín ò pé tó jẹ́ pé gọ́mṣọ̀ yín gbà tẹ́ bá ti ṣe nǹkan burúkú tán ẹ máa wá sásá bẹ́ẹ̀ ká kan inú yín bu ẹ̀rọ òrùn sa àwọn kan fọkọ lọ́kọ àwọn kan fọkọ rẹ̀ wọn orí ẹ̀ ni ò pé ó wá gbá pọ́bò tèmi ń fly ànóbò èèyàn fly lójú títì ànóbò ẹni tí ò bá tí ì dọ́kọ lọ́kọ rí ta ló ń bá Saidat jà nítorí ó ń dọ́kọ lọ́kọ onílé Saidat ti ń dọ́kọ lọ́kọ ni kò sẹ́dẹ̀ẹ́dẹ́ ni tó ń bá jà òbu ẹ̀ tarí lórí íńtánẹ́ẹ̀tì là ń sọ fún là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ tí ìwọ tẹ bá dì mẹ́ fi pé ó da bóbu ẹ̀ ṣe ń fly lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé wọ́n bá wí ẹ sẹ́ǹdì òbò yín síta náà ẹ̀yin olórí burúkú dédé ẹ̀yin tẹ́ ẹ mọ̀rọ̀ sọ ẹ ń fi ṣe yẹ̀yẹ́ nì ẹ ń fi ṣe yẹ̀yẹ́ ẹ̀ ń ba yí ẹ̀jẹ̀ sí i àdóbò èèyàn wà ń ta àmẹ́ni tó sọ síta ẹ wá sẹ pé aláyé bàjẹ́ ẹni tó jòbò síta àṣírí òbò ẹni tó jòbò síta àṣírí ẹ̀ òníbò ó ń pẹ́ káṣírí ẹ̀ tó máa bò kí ló wá kan àwa bloggers ń bẹ̀ kí ló kan àwa bloggers ń bẹ̀ lẹ́nu pẹ̀lẹ́ ọlọ́run gígùn elétè pọnmọ kí mọ́mọ́ amúgbó onísìgá òṣì gbogbo sìgá ti ba eyín ẹ̀ jẹ́ fi kọ́ran kan oní mental health ti sọnù. Now, the fact remains that Omoge Saidat say wọ́n ní nínú sákùl wọn yẹn inú sákùl kan náà ní gbogbo òbú ẹ̀ ti ń rotate. For example, allegedly wọ́n ní òun fẹ́ bàbá Adébútú lè bá kókó sí ẹ̀ǹdì wọ́n ní but òun sẹ́ǹdì nudity ẹ̀ sí bàbá Adébútú òun bá ọmọ bàbá Adébútú ṣe ọ̀rẹ́ ẹni tí ọmọ bàbá Adébútú ń fẹ́ nísìnyí ọ̀rẹ́ ẹni ṣe rí pé sáàkù kan náà ni gbogbo wọn wà yẹn who is the person tó ju nudity ẹ̀ síta báwo la ṣe fẹ́ mọ̀ Saidat nìkan Saidat Balógun ìwọ nìkan ló lè sọ ẹni tó ju nudity ẹ̀ síta ìwọ ló mọ different type of nudes tó ti ṣe tó tọ́jú síta ìwọ nìkan ló lè mọ̀ ẹ wá sọ di kò sẹ́ni tí ò yàgbẹ́ wọ́n bá yàgbẹ́ wọ́n bá gbẹ́ fùrọ̀ èèyàn kan wọ́n bá gbẹ́ ń bẹ̀ àwọn tó fọkọ lọ́kọ àwọn tó fọkọ rẹ̀ wọn to hell ta ló ń jọkọ lọ́kọ àwọn wo ló ń jọkọ lọ́kọ gbà gbogbo yín ẹ bọ́ síta tọkọ yín bá bá yín ní virgin ẹni tọkọ ẹ bá ní virgin àtòun tó bọ́kọ ẹ ní virgin táwọn méjèèjì jọ jẹ́ virgin àwọn nìkan ló mọ̀ nínú case nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ but kò jọra wọn àtẹni tó tọkọ lọ́kọ àníyàn ojú dúdú tiẹ̀ síta borí yín dàrú ni ṣé etí yín di ẹ̀rọ òrùn inú yín bu ẹ̀rọ òrùn sa òun ló mẹni tó ju dúdú tiẹ̀ fún náà
kí wá ní wọ́n bọ́kọ lọ́kọ sùn àwọn míì bá gbọ́n wọn sùn àwọn míì bá búrò wọn sùn ìwọ náà ló máa mọ̀ torí ìwọ ló máa ṣe pé ẹni tó bá ti báyà ìyá ìyàwó ẹ̀sùn rí kó fohùn ránṣẹ́ 50k fún ìwọ ló máa sọ bẹ́ẹ̀ ìwọ ló máa sọrú èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá ti ṣe tírísọ̀m pẹ̀lú ẹlẹ́hàárí kẹfohùn ránṣẹ́ ìwọ ló máa ṣe yẹn ó bọ́kọ lọ́kọ sọ ẹni tó ń fẹ́ right away ń sìn kó ṣọkọ lọ́kọ ẹni tó bímọ méjì fún kì í ṣọkọ lọ́kọ àbí virgin náà bá ẹ ẹni tó ń fẹ́ kó tó fẹ́ yẹn àbí kódẹ́ẹ̀tì kan ló bá ṣe ìwọ tó lè bá ṣe ṣàbálí kàkà ṣàbálí kòrò ẹni tó ń fẹ́ ẹ àwọn tó ń ṣe kíní wọ̀nyẹn fún ń ṣe pé òun encourage ni láti fẹ́ ọkọ lọ́kọ is that not what you stand for? Is that not what you are standing for or you stood for or you are still standing for? Kọ́ balẹ̀ onílé jẹ́ kọ́ dọ́kọ lọ́kọ ìyẹn kọ́ ló ń ṣe nǹkan tó ń ṣe kọ́ nìyẹn n tó ń ṣe kọ́ nìyẹn tí boyfriend and girlfriend bá jà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ nude ara wọn tí kan bá gbé jáde a mọ̀ pé nìyẹn ló gbé jáde ṣùgbọ́n gbà tó ń bá èèyàn bíi 5, 6, 7, 8 tó ò lè sọ pàtó nínú ẹni tó gbé nude jáde àwọn wo ni ká wá máa ṣépè fún àwọn wo ni ká máa bú so nísìnyẹn tó fẹ́ máa encourage obìnrin kó gbé ìhòòhò wọn jáde ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn ẹ̀yin nìkan kọ́kọ́ gbé ìhòòhò yín jáde yínká TNT wá gbé ìhòòhò ẹ jáde tí nǹkan tí Saidat bá ṣe bá dáa then bring out your nude now yínká TNT gbé òbò ẹ síta káráyé rí ẹ̀yin tó jẹ́ pé ẹ máa wá gbéyàn sí ẹ máa tìyàn dé pinnacle àní ká ẹni tí gbogbo wa bá pẹnu pọ̀ tá a bá bá àwọn obìnrin wí wípé kọ́ yé send nudity wọn síta kò sẹ́ni tó bá gbé hòhò obìnrin síta that means you are tackling the problem right from the source. We are telling you that you should tackle the problem right from the source. Omoge Saidat tó bá sì ní hope láti máa send owó ẹ̀ sí àwọn àgbàlagbà tó lówó ní Nàìjíríà for 5 million. She should stop it. That's what I am saying on my platform. You sending your nudity to several men. And they have their wives at home. And these men are elderly men that they lack capacity assessment. Nigeria, many of them lack capacity. Many of these men that you are sending your nudity to, they are incontinent of urine and feces. What in the Pampers? Allegedly. If you are sending your nudity to elderly men for money, and your nudity peradventure was flying around the internet, and I saw it. Olóríbùkọ́ wá jáde wá sọ àwọn blogger kan ẹni tó ti wà lẹ́ẹ̀lẹ́ tẹ́lẹ̀ wọ́n tún wá hámẹ̀ mọ́lẹ̀ẹ́lẹ̀. Then irú wọ blogger tó sọ bẹ́ẹ̀ wá kọ́kọ́ gbé òbò ẹ̀ jáde náà. You to bring out your nudity. If it's a thing of dignity to do. We are tackling the problem from the source. And how old is Saidat? Omoge Saidat? Ṣó jẹ́ ọmọ kékeré ni. Is Saidat 30 years old? Àwọn ọmọ ẹ̀ ò tètè marry ni. Ó yẹ kí Saidat ní ọmọ bíi 3. Grandma ni. Despite the fact pé ọmọ ẹ̀ kò ìbímọ tó sì ṣe wedding ó ṣe wedding fún ọmọ kò ìpóṣù 4 kò ìpóṣù 6. Noodles ẹ wá fly nudity ẹ wá fly bí tẹ̀lé bẹ́ẹ̀ pé ní noodles that's rubbish nìyẹn nudity ẹ wá fly all over the place. Àwa ń sọ fún ẹ kó má ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn kan wá sọ pé wọ́n ń chastise ẹ àwọn tó wá ń sọ náà àwọn tó ń sọ̀rọ̀ ẹ̀ ṣé wọn ọ̀dọ́kọ lọ́kọ rí ni wọn ọ̀dọ́kọ ibi ọ̀dọ́kọ lọ́kọ rí.
torí ẹni tó bá ń dọ́kọ lọ́kọ ní pé ẹni tó ń bá sùn at that point in time is married to somebody. Mi ò dórí tí n bá dó ọkọ lọ́kọ mi má ti ju bí tí mo wà yìí lọ. I've never slept with a married man in my life. Yes, I'm saying it categorically. Ẹlẹ́dùgbàsíà bí báàfù ìsúnṣẹ̀ tán fi ń wé ọmọ kékeré láyé àtijọ́. Who the hell are you? If you want to do your content, I told you stop doing fracas content. Because if you continue to do fracas content and to draw tí mo dẹ̀ fi pé omi ló ń bá wí, I will come out for you. Àwọn blogger kan, àwọn wo làwọn blogger kan. Àìlèjà nílé bàbá mi ò tó báyìí. Àìlèjà nílé bàbá mi ò débí báyìí. If you want to tackle your problem, tackle it the way you know. The way I know it is that I tackle the problem from the source. When I'm ewu, onokele nwu ewo sale. Ẹ bá mi share ètò ìkí algorithm yẹn kó pín káàkiri ayé. Adikeye send nudity yín káàkiri sáwọn ọkùnrin. And if you are selling your nudity for 5 million naira and peradventure it got out and people are seeing it, whose business is that? Then pe kó má send ẹ mọ́. Eléyìí wọ́n kọ́kọ́ na lájì kan ni. Ẹ jẹ́ n wò. Ẹ gbọ́ scenario yìí o, which is a lie anyway. Saidat sent a nude picture to her ex-boyfriend, Honorable Taiwo Oyekan, Chairman, Lagos Island Local Government, allegedly. Taiwo Oyekan is Sulia's paddy. They were very close. He duped Sulia allegedly a lot of money for his election and threatened to release the video if she intends to use it against him in the court of law. Unfortunately, he released the video of the videos to Sulia Malo. Ṣé report ń pọ̀? Ṣé nǹkan tá gbọ́? Story kan nìyẹn o. That is one story. Another story allegedly was that Omoge Saidat was befriending Adebutu Kesinti, who turned 90 just 4 days or 3 days ago. And Kofoworola, his wife, told her, who is Saidat, I don't want to see you in my husband's party. And some people said, oh, because Saidat was at the party, that was why a nudity was released. That is another version. Another version was that Saidat was in a relationship with one Alhaji that owns an hotel in Ikeja, Alhaji Lake or Lami. Another version nìyẹn. Another version was that Saidat was in a relationship with one guy in Germany. Ó ti di mẹ́rin. Different versions of story allegedly. And that each of these men she sends a nudity to. And now, ibo la ti fẹ́ tackle ọ̀rọ̀ yẹn. Ta ló ju nudity síta? It's not my own problem anymore. Saidat no ó mọ ẹni tó ju nudity síta. If Saidat knows the person tó ju nudity síta, kó wá fún lépè tí mi bá ní bá dá sí. But prior to that time, I am saying Saidat má ju nudity ẹ̀ síta mọ́. It's enough. Gbogbo àwọn tó ní wọ́n ojú nudity sí yẹn allegedly ni wọ́n, but we know one fact remains the same. Ipe ìwọ fúnra rẹ̀ record rẹ̀ ó dé jù sẹ́nìkan. Ibi tí mi dúró lé lórí ni pé ẹ̀yin obìnrin ẹ má record nudity yín kẹ́ jù síyàn mọ́. For what reason? Especially obìnrin tó ti jẹ́ grandma. Kí ni Saidat fẹ́ fowó ṣe nílé ayé tí òrówó fi ṣe? You are a British citizen. All your families are here in the United Kingdom. Ẹ̀gbọ́n ẹ̀ tó mú ẹ wá
ó wà ní United Kingdom yìí. Ọkọ tó bí àwọn ọmọ beautiful girls yẹn fún ó wà ní United Kingdom yìí. Àwọn beautiful daughters ẹ tó fà ìjù ẹ lọ tó nà ẹ pa. They are in United Kingdom yìí náà wà. Èyí tó marry nínú wọn United Kingdom yìí ló ti marry. Òun ṣiṣẹ́ United Kingdom yìí ni bó tẹ̀ sọ pé ó ṣe ju 20 hours lọ allegedly. Òun ní council house tó lè koko tó dress pa United Kingdom yìí ló wà. Òun ní range tó ń lò mọ́tò tó fine. Tó sọ pé o tún fẹ́ change sí Porsche Cayenne àbí kí náà ti ń pè yẹn Porsche tó lè koko. Ọlọ́run fàyè gbà ẹ́ nínú United Kingdom yìí ó tún fàyè gbà ẹ́ ní Nàìjíríà. Kí ló dé tó ń ju òbò ẹ káàkiri? Orí ibi tèmi dúró sí nìyẹn. Idiot wá sẹ pé àwọn kan fọ́kọ lọ́kọ, àwọn kan fọ́kọ ìyá wọn, àwọn fẹ́ yá wọn, àwọn kan fẹ́ bàbá wọn, àwọn tó fọ́kọ lọ́kọ, àwọn gogo lẹ́nu wọn re pérépépépépé jù dárúkọ mi. Sọ́ọ̀tì yẹ má sọ̀rọ̀ àwọn bloggers mi. Sọ́ọ̀tì yẹ Saida o wọn lọ jòbó ẹ síta òbò ẹ wà kíní kan ẹni tó jòbó Saida síta lèmi ni mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí kàṣà báyìí kàṣà báyìí kàṣà báyìí kàṣà báyìí kàṣà báyìí kàṣà Saida nǹkan tó bá ṣe fún ni ẹ tó bá mọ nǹkan tó bá ṣe fún get across sí mi yẹ kí n mọ nọ́mbà báyìí sọ́ọ̀tì ẹ. Don't come and say àwọn blogger kan àwọn blogger tó jẹ́ wípé àwọn náà wọ́n ń dóko kiri àwọn bloggers tó jẹ́ pé tẹni ẹlẹ́ni náà mọ̀ wí afàpádìbò tiẹ̀ mọ́lẹ̀ virgin lẹni tí wọ́n fẹ́ kì í ṣọkọlọ́kọ. Ìwọ tó tiẹ̀ ṣàánú fẹ́ni tó fẹ́. So ta ni ọkọ lọ́kọ? Ṣé ẹni single mother tó wà àbí single father tó wà tó jẹ́ pé single tó ti wà single for decades ìyẹn lọ́kọ orí ẹ̀ ò pé. Àwọn kan fọ́kọ rẹ̀ wọn àwọn kan fọ́kọ rẹ̀ wọn ọ̀rẹ́ ò fowó lọ fọ́kọ ẹ̀. Ọ̀rẹ́ tó bá ti fi ọkọ ẹ̀ tó bá pàǹtẹ̀ tí ọkọ ẹ̀ tó gbé ọkọ ẹ̀ lórí tó gbọ́kọ lérí báyìí tó pàǹtẹ̀ tí ẹ̀ tọkọ ẹ̀ jábọ́ tó mú wọ́n fẹ́ nìyẹn wọ́n fẹ́ lọ nìyẹn wọ́n fẹ́ lọ tó pàǹtẹ̀ tí ọkọ ẹ̀ ẹni tó gbọ́kọ lérí ìpa tètè wàá di ọkọ ẹ̀ mú ni tó bá gbé ọ wàá pé wàá dì mú. Ẹni tí wọ́n fẹ́ lọ́wọ́lọ́wọ́ kì í ṣọkọ kò ṣe pé kọ̀yàn kan sílẹ̀. Kí ni definition ọkọ lọ́kọ? Kò ní dá fún gbogbo ẹ̀yin tẹ̀tẹ̀ ń sọ̀rọ̀ ọkọ lọ́kọ. Kò ní dá fún gbogbo yín. Tálálẹ́ bá ló máa dá fún yín aláàárọ̀ ò ní dá fún yín. Ta ló wú ìsọkọ lọ́kọ? Ta ló ń jọkọ lọ́kọ? Mẹ́ẹ̀lọ́kùn lọ́lọ́run ló sọ fọ́kùnrin. Iye tó bá wù wọ́n náà lè fẹ́. Ta ló jọkọ lọ́kọ? Wọ́n fi ríǹgì sí ẹ lọ́wọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ kúṣe tọkọ ẹ fi pé ìwà ẹ ò bá tòun mọ́ torí òpé kébì lójú títì tó fẹ́ kó lọ bínú kó kú dànù. Gbogbo ẹ̀yin tí wà yín ò dáa lọ́kọ yín ṣe fi yín sílẹ̀. Ọkùnrin 3 lè bímọ fún kò sí kankan nínú wọn tó lè sọ pé ìwà mi ò dáa. Circumstances ń ló fà á. Ṣégbà tí mo bímọ fún yàn tó ní bàbá òun sọ pé kó má fẹ́ Yorùbá tó dẹ̀ kọ̀ mí tọmọtọmọ tí ò wọ ọmọ yẹn tó jẹ́ pé after tọmọ yẹn pé 13 years ni mo mú lọ fún tó wá bẹ̀ mí tó bẹ̀rẹ̀ sí ní dọ̀bálẹ̀ tó ń bẹ̀ mí ṣé bí o ṣe nǹkan tó dáa fún tó jẹ́ pé lẹ́yìn ìgbà yẹn èmi ni mo gba British passport tó ń lò èmi ni mo gbà fún ṣé mi ṣe dáadáa sí. Ṣé ẹni tí mò ń fẹ́ tó fi oyún oṣù 8 sí mi nínú tó sá lọ sí Scotland tí wọ́n wá deport láti Scotland tó deport lọ sí Nàìjíríà tó dẹ̀ dé Nàìjíríà tó fẹ́ lòmíì tẹ́bi tí mo dẹ̀ wá ń bí tí mi ò fẹ́ lòmíì di bí mo ṣe wà yìí. None of my àwọn tí mo bímọ fún àbẹ́lẹ̀ tó kú ṣé kìí ṣe ti dead husband ni Ọlọ́run sọ. Amúnibú ni ẹyọ òbí yẹ bí ẹ fọ́ lójú ọ̀tún ẹran ẹ fọ́ lójú òsì wọ́n wá máa ń sọ pé kọ́kọ́ wọ ẹran lójú kan. Tí circumstances gbogbo wa là ń sọ tọkọ ẹ bá wà violent sí ẹ kúrò ń bẹ̀
tí ọkọ bá wà tí ìyàwó bá dẹ̀ wà violence ẹ ìwọ náà kú ọbẹ̀ tọkọ àti ìyàwó bá depart nǹkan kan ló jẹ́ kán depart tí ó tún yẹn dẹ̀ ń ṣe single ṣé wá wà single forever ni wọn ò ní fẹ́ yàn ẹ̀ ń pè wọ́n ẹ̀ ń sọ wọ́n gbọ́kọ lọ́kọ ẹnu yẹn á máa di pérépéré á máa di pékeré á máa di pàkàrà ẹ̀yin olórí burúkú ẹ̀yin olòṣì ẹ̀yin èèyàn burúkú ẹni tó bá wọ sùn yẹn ò kì í ṣọkọ lọ́kọ kì í ṣèyàn kan ló fi sílẹ̀ tó dẹ̀ rí àbó tó dẹ̀ rí tó dẹ̀ ta mọ́ ṣé ọkọ lọ́kọ ẹni máa sọ pé wọ́n gbọ́kọ lọ́kọ ẹ̀yin obìnrin orí yín ò pé ẹjọ́ wo lẹ gbá táwọn ọkùnrin sẹ pé wọ́n gbàyàwó oníyàwó ẹni fira yín sípò ọ̀wọ̀ ọkọ lọ́kọ òṣìwò ló gbà ọkọ rẹ̀ wo ló bá sùn pọkùnrin bá wálé obìnrin tó bá pàǹtẹ̀tì ọkọ ẹ̀ tó pàǹtẹ̀tì tó ń ṣorí bẹ́ẹ̀ tó tún ṣorí bẹ́ẹ̀ tó gbé ọkọ ẹ̀ lọ wọ́n gbé lọ nìyẹn ó bá fẹ́ ọkọ ẹ̀ tó bọ̀ kó fẹ́ ọ̀ràn ọkọ ẹ̀ dénúdénú wàá kọ́kọ́ ẹ lé wàá ṣe gbogbo nǹkan tọ́kọ ẹ fẹ́ wàá di ọkọ ẹ mú báyìí ni wàá gbé lérí agbọ́kọlérí ò pàǹtẹ̀tẹ̀ ẹni tó bá gbọ́kọ ẹ̀ ó pàǹtẹ̀tì ẹ̀ ni ó lọ fàáfàá yẹn ti lọ nìyẹn Cherry Lizzy kó pàǹtẹ̀tì ọkọ ẹ̀ bá a ṣe sọ pé ọba ńlá Elizabeth ọba ńlá ò dáa tó ó wá sórí láì ó mọ máa kọ́kọ́ ẹ̀ lé ní 9 mẹ́wàá ni bọ̀dá àdìsá ṣe léyìí fún mi bọ̀dá àdìsá ṣe báyìí ṣé wọ́n wá ń jà ni àwọn tó jẹ́ pé wọ́n gbé ọkọ wọlé rí tán dì í mú ṣinṣin nìyẹn ó bá gbọ́ ọkọ ẹ̀ lérí tó pàǹtẹ̀tì ẹ̀ tán gbọ́ tó tátẹ́gùn gbé ọkọ ẹ̀ lọ tó dẹ̀ gbé lọ síbi tó dáa tàbí tí ò gbé lọ síbi tó dáa ìwọ ló pàǹtẹ̀tì ẹ̀ wá máa sunkún wọ́n gbọ́ ọkọ yín wọ́n gbọ́ ọkọ yín kò ní dáa fún gbogbo obìnrin tó bá sunkún pé wọ́n gbọ́ ọkọ òun tó dẹ̀ pé wọ́n ló pàǹtẹ̀tì ọkọ ẹ̀ many men are good wọ́n á forí ṣe fún yín wọ́n á fọrùn ṣe fún yín wọ́n á bá yín sanwó school àwọn ọmọ yín wọ́n á dúró tì yín nílé ìdílé ìyá wọ́n á ṣe fún yín nídìílé bàbá yín wọ́n á ṣe fún yín wọ́n á fowó bá yín tọ́ ẹ̀ wá máa yọ̀ ayọ̀ ló pa ẹ̀yin obìnrin tọkọ yín sálọ tẹ́ ń sunkún pé wọ́n gbọ́kọ lọ́wọ́ yín kò ní dáa fún yín kò ní dáa fún yín ẹ̀ ní jèrè gbogbo obìnrin tó bá ń sunkún pé wọ́n gbọ́kọ òun that means pé ìwọ ló lé ọkọ yẹn lọ ìwọ ló lé ọkọ yẹn lọ wọ́n gbọ́kọ ẹ ó fi síbi tí ò dáná ṣe gbé náà ọkọ tó ń pọ́n ilé tó ń ṣe gbogbo nǹkan fún ẹ mo ti rí obìnrin kan nílùú yìí nọ́ọ̀sì ni ó dẹ̀ ní ọmọ tó wà disable ó fowó bá ọkọ yẹn ṣe ọkọ yẹn tún fẹ́ ẹlòmíì lẹ́gálì nílùú yìí torí pé gbà tí wọ́n jọ wà ọkọ yẹn ò fẹ́ lẹ́gálì ó dẹ̀ tún dúró tì í kò mí kàn kó tún ní kọ́kọ́ yẹn àfìgbà tọ́kọ yẹn mo lọ sí Nàìjíríà tó tún lọ fẹ́ torí pé ọkọ yẹn wà ní pé òun ò tiẹ̀ rí ibi tì sí gbogbo nǹkan tóun ṣe láyé yìí ó bá lára mu ni despite the fact pé kò bá tọ́jú disabled child ẹ̀ bọ́n lọ sí appointment kò bá wọn lọ rí bó bá gbé lọ síbi báyìí kò bá wọn lọ rí obìnrin yẹn á jáṣẹ́ mọ́ra á tún ṣe kí ara fọmọ tó bá dé láti ilé á tún satisfy ọkọ ẹ̀ ó ṣàfẹ́ kọ̀ nítorí pé ó ní disabled child yẹn náà ni ó tún wá lọ fẹ́lòmíì legally nílùú yìí kò ti torí ẹ̀ bá jà o awánulé akọkọlẹ̀kùn ọkùnrin akọlẹ̀kùn kan ní kínkín ní pápápá 5 minutes ó tún ti lọ ilé ìyàwó yẹn ló ń gbé obìnrin yóò ti torí ẹ̀ bá jà o ìgbà tó wá rí tọkùnrin yẹn rí pé gbogbo nǹkan tó ń ṣe fóbìnrin yóò dẹ̀ da ó wá mú lọ sí Nàìjíríà ó lọ marry ẹ̀ legally náà ní Nàìjíríà wọ́n padà wá kó pápápá jà. One minister of God lẹ́nu ọjọ́ mẹ́ta kìíní ẹ̀ fídíò ó fly káàkiri bí ìmọ̀ bóyá ẹ rí bó ṣe jẹ́ minister of God tó ọkọ ẹ̀ ó pàpà lọ fún yàn lóyún níta kò bá bẹ́ni tó fún lóyún níta já ó tún lọ sílé yẹn ó raṣọ fún ó ní kó wá sọmọ lórúkọ nílé òun nígbà tí ó tó yá tọmọ pọ́dún kan ó ní kó bá òun gbé ṣó ti win ó ní kó bá òun gbé ọmọ ó nítorí pé tí ò bá bá òun gbọ́mọ ọkọ wọn á tún lọ fún lóyún ẹlẹ́ẹ̀kejì in the process pé ó lọ ń kí ọmọ ẹ̀ níbẹ̀ bó ṣe gbọ́mọ nìyẹn ìyẹn ò dọ́kọ lójú ọkọ tún ti lọ fẹ́ lòmíì níta kọ́kọ́ tó fẹ́ gan ó tún purọ́ fún kò mọ̀ pọ́kọ́ ó ti lọ́mọ síta gbogbo ẹ̀ ló ba lára mu àwọn tó ń jẹ́ ìyàwó gidi nìyẹn àwọn tó ń jẹ́ ìyàwó gidi nìyẹn despite the fact pé ọkọ ẹ̀ ò sọ fún
pé ó ti lọ́mọ síta wọ́n ti marry tán marriage wọ́n ti pé 10 years kó tó mọ̀ pọ́kọ ń lọ́mọ síta kọ́ marriage wọ́n tó pé 10 years ọkọ ẹ̀ ti fúnyàn lóyún níta ó gbà mọ́ra síbẹ̀ ni àwọn tó ń jẹ́ ìyàwó gidi nìyẹn kì í ṣèwọ́ tí nǹkan kékeré máa sáré dà yín pọ̀ tọkọ ẹ máa yá 1,000 pounds lọ́wọ́ ẹ tó máa ti sáré tì síta tí ò bá fún ẹ ẹ á sọ pé wọ́n gbọ́kọ yín wọ́n á wá rẹ́ lòmíì tó yẹ pé ìyá máa sọ pé 1,000 pounds ààrẹ mú tẹ máa fún 3,000 owó gbogbo tó ń bá ti gbà sáré òun máa kọ́lé lọ́wọ́ báyìí ni àwọn alẹ́ kó síbi kan oníkálùkù á máa mú tiẹ̀ bẹ́ẹ̀ títí tó máa fi tán. àwọn míì wà tí ò lórí ọkọ bíi tèmi tí bá fẹ́yàn gbogbo àwọn tí mò ń fẹ́ gbogbo boyfriend tí mo rí ní láyé ìpátá láṣì wà in contact tí bá fẹ́ ṣe nǹkan gbogbo wọn ló máa ń ṣe fún mi láṣì wà in contact tá lè jà àwọn àtẹ̀hún jà àwọn wo ló ń fọkọ lọ́kọ àwọn wo ló ń fọkọ ọ̀rẹ́ wọn bá yí sọ̀rọ̀ gidi ni ẹni tọkọ ẹ bá ti lọ fàáfà ó lọ fàáfà adìyẹ ẹni tó bá pariwo pé wọ́n fẹ́ ọkọ òun kò ṣe dáadáa sọkùnrin yẹn ni ìsílà kò jẹ́ ọ̀lẹ oníṣìngàn bí ẹnu ìṣó kò jẹ́ olè ọ̀lẹ obìnrin tó bá ti yọ̀lẹ tí ò lè ṣiṣẹ́ àbóbìnrin tọkùnrin bá dá lókòwò lẹ́ẹ̀mẹ́wàá arúgbó obìnrin òun ni wọ́n ń gba ọkọ ẹ̀ wọn kì í gba ọkọ ṣiṣẹ́ wọn kì í gba ọkọ ẹni tó bá ní àpọ́nlé ọkùnrin lára. ká bá digress jù ìwọ tó gbóbù ẹ síta ìwọ ni kò lọ wá ẹni tó ju òbú ẹ síta ìwọ la máa bá wí ìwọ lèmi ń bá wí pé n tó ṣe ò dáa grandma tó ń ju òbú síta kí ló fẹ́ fi lọ́mọ lọ́wọ́ kí ló fẹ́ fi lé ọmọ ẹ lọ́wọ́ grandma tó ń ju òbú síta at 53-54 your nudity is flying all over the place kí ló fẹ́ fi lọ́mọ ẹ lọ́wọ́. That's what we're talking here. Àwọn tó ń hèlì ẹ ká má purọ́ ká má jalè Saidat clean obìnrin tí wọ́n bá rí irun kan nínú òbú ẹ ò clean Saidat gbogbo òbú ẹ báyìí ó ta kókó irun òbú ẹ ta kókó bàjẹ́ kan ó clean obìnrin tó bá fẹ́ send nudity ẹ sọ wàá fá òbú ẹ wàá fá dán ṣé nítorí pé ó ti pupa àwa tá a wá dúdú ńkọ́ ṣóbò wa pupa ni abẹ́rẹ́ ni dúdú tó bu ẹ̀ pupa ẹni pupa náà máa pè ní pọ́npùrọ̀ tó bá fi irun tó kórun há òbò ẹ̀ ò nice Saidat irun wà ló bù ẹ̀ náà ó ta kókó síbẹ̀ ni náà ó tún lè yí ó lè kó mẹ́ kò tiẹ̀ mẹ́kẹ̀ kó clean ká má kúrò ká má jalè Saidat clean lọ́mọ òun gan pápọ̀ òun fẹ́ fi máa jẹ indomie wàhálà tí ẹ nìyẹn kò fi jẹ indomie èyí tó jẹ́ pé nǹkan tó lè ṣe gbogbo òsì ẹ síta ẹgbẹ́ òbò yín síta gbogbo ẹ̀yin tẹ́ support Saidat pé ohun tó ṣe dáa we cannot be coming against her she's already on the floor we come against her because she's not a small girl. Saidat ogun range nílùú yìí onílé bó tiẹ̀ ṣe lè cancel onílé nílùú yìí single mother ni àwọn ọmọ ẹ graduate wọ́n ṣoríire nílùú yìí oní red passport kí ló tún fẹ́ fowó ṣe ẹ fẹ́ fowó ṣe bí gẹ̀ẹ́ fẹ́ máa wọṣọ 2 million mo wọṣọ 2 million mo gbé bag emis sí bag emis 15 million 30 million báyìí ni mo gbé gold 100 million lé ká nìyẹn help àwa tá a lè ra bag emis oní 50 million imitation ẹ̀ wà tó díwọ́ tó gbé oní 50 million dání tí èmi tí mo dẹ̀ máa gbé oní 100 pounds ẹ̀ dání wọ́n máa kọ́kọ́ wo èmi náà kó tó wọ ìwọ because kò sí difference níbẹ̀ àgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ ń wo stitches ẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ ń sọ pé ó yá mú crochet ẹ̀ jáde yẹ ká wo us bóyá ó ní us stamp shoe la tó ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ àtẹni tó wọ gold àtẹni tó wọ panda kò sẹ́ni tó mọ difference ẹ̀ ní pàtí mọ́ àtẹni tó ń wọ 925 ìwọ tó dẹ̀ wọṣọ 10 million tó wọṣọ 100 million aṣọ náà ń wúwo ràn aṣọ níta
kò séèyàn kankan tó máa lọ sí party tó máa sọ pé torí pé lè wọlé ó ní 50,000 kò lè jókòó tó bá ti fún ẹ ní invitation gbogbo yín lẹ́jọ́ gba invitation gbogbo yín jọ máa wọlé papọ̀ ni. ìyẹn náà ń pè ní contentment, ìtẹ́lọ́rùn. obìnrin tí ò bá ní ìtẹ́lọ́rùn ló máa lépa jẹ́ kó rí gbogbo yín lọ pé kẹ́ ní ìtẹ́lọ́rùn. àìní ìtẹ́lọ́rùn ló mú òbú ẹ jáde síta ló ń tó òbú ẹ ní 50,000 àbí kéde lọ́nà ta 5 million ló ń tó òbú tèmi precious jù yẹn lọ. òbú mi precious jù yẹn lọ. ẹ̀yin tẹ̀dẹ̀ ń support ẹ̀ pé kó bá gbé òbú ẹ̀ síta tẹ́yìn ò lè gbóbó yín síta. orí yín dàrú orí yín ò pé. tó bá wù Saidat kó má lọ wọ ẹni tó gbóbó ẹ̀ síta. tó bá ti wọ ẹni tó gbóbó ẹ̀ síta tá a ti mú wọ́n ti ka bí èèyàn sìnárò bíi márùn-ún náà ti kà. ìyàwó Adébútú ni o Sùlẹ̀ Amáló ló gbé o aláàjì kan báyìí ló gbé o aláàjì Lami tó ní hòtẹ́ẹ̀lì ní Ìkẹjà ló gbé o aláàjì kan chairman local government kan òun ló release òbò kìnnìkan lórí. àwọn márùn-ún náà ti kà pé probably allegedly àwọn ló release òbò ẹ̀ síta. that's why àwọn tó send ẹ̀ sí pọ̀ gan. àní kò má ṣe bẹ́ẹ̀ kó stop ṣe bẹ́ẹ̀. ẹ̀yin èèyàn wa ẹ bá wa dá sí i lórí ọ̀rọ̀ Omoge Saidat tó ń jà ròyìn lórí ayélujára láti bí ọjọ́ 2-3 sẹ́yìn. àǹtí yinka tí àǹtí wọ́n jáde wọ́n ṣe ṣóò fún Omoge Saidat. wọ́n ní ìwà tó wò dáa wọ́n ní ṣùgbọ́n ní píríọ̀dù yìí àwọn máa fún ní support nítorí kó má lọ para ẹ̀. wọ́n ní ìwà tó wò dáa wọ́n ní ṣùgbọ́n wọ́n máa fún ní support àti àwọn obìnrin kọ̀ọ̀kan àwọn náà jáde wọ́n fún ní support. ṣùgbọ́n ìyá aláṣọ̀dúrà wọ́n jáde wọ́n ní ìwà tí Omoge Saidat wò dáa. wọ́n ní ó yẹ kí àwọn obìnrin kí wọ́n jáde kí wọ́n sojú abẹ́ ń kó kí wọ́n sọ̀rọ̀ kán bá ẹlẹ́yọrọ́ rí bí ìmọ̀ bọ́ ṣe máa ń pòwe yẹn wípé kán bá wí pé ìwà tó wò dáa. ṣùgbọ́n àǹtí Yínká tún jáde lánàá wọ́n tún wá ṣe show kan. wọ́n ní àwọn blogger kan tí wọ́n against ìwà tí Omoge Saidat tí ó wù tí wọ́n tún ń bu wọ́n ní wọn lẹ́nu ọ̀rọ̀ nítorí wọ́n ti dú ọkọ rẹ̀ wọn rí. ẹ̀dẹ̀ má gbàgbé ṣé mọ̀ pé ìyá aláṣàdúrà ó ti fẹ́ ọkọ ìyá Esabod rí. ìyá aláṣàdúrà àti ìyá Esabod wọ́n ti fìgbà kan jẹ́ ọ̀rẹ́. ṣùgbọ́n ìyá aláṣàdúrà ó fẹ́ ọkọ ìyá Esabod nígbà kan rí. bí ìyá aláṣàdúrà ṣe jáde wọ́n ní wọ́n mọ̀ pé àwọn ni àǹtí Yínká ń báwí pé kó dárúkọ wọn tó bá ti tó bẹ́ẹ̀. wọ́n ní ìwà tí Omoge Saidat wò dáa wọ́n ní wọ́n dẹ̀ jáde wọ́n sọ̀rọ̀ wípé kó yẹ kó ju òbò ẹ fún ọkọ ọlọ́kọ. ẹ̀yin èèyàn yìí ọ̀rọ̀ ìwádìí gbàásgbòs ó di ti rògbòdìyàn láàrin àwọn méjèèjì bí àǹtí Yínká ṣe ń jáde bẹ́ẹ̀ náà ni ìyá aláṣàdúrà àwọn náà jáde wọ́n jọ ń fúnra wọn jẹ wọ́n fúnra wọn jọ ń ju sọ́ọ̀p sí ara wọn. ẹ̀yin èèyàn wá bá wa dá sí i àmọ́ pé ìwà tí Omoge Saidat wò dáa àgbàlagbà tó ṣẹ̀ máa ju ìwòwò ẹ̀ káàkiri fún ọkọ ọlọ́kọ lórí ìkànnì náà ni. oògùn kan ti jáde tó yẹ kí gbogbo ènìyàn ó ní lọ́wọ́. ohun tájí ṣafẹ́ bá polówó nígboro ojúlówó ni. àwọn àjọ NAFDAC wọ́n fòǹtẹ̀ lù wọ́n ló dára fún gbogbo ẹ̀dá ènìyàn. ginger herbal extract ni mo fẹ́ ròyìn rẹ̀ fáráyé. ojúlówó egbòogi tá a gbé kalẹ̀ fún wòsàn gbogbo ènìyàn pátápátá tó ṣe pé gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ ni ó pòórá. iṣẹ́ tí ń ṣe lágọ̀ọ́ ara ó pọ̀ lápọ̀jù. ẹ jẹ́ kí n sọ díẹ̀ níbẹ̀. àwọn àìsàn bíi diabetes, high blood pressure, malaria, headache, hormonal imbalance, infertility, low sperm count, kidney problems, liver problems, menstrual disorder, fibroid, STD, stroke, gonorrhea, cancer, ulcer, chronic infection, staph infection, health problem, kójú ó máa ṣú, káwẹ̀ tán nílé ìwẹ̀ kára ó máa ta ni. gbogbo wọn ni ó dohun ìgbàgbé.
iṣẹ́ tí ń ṣe ó pọ̀ mi ò lè kà wọ́n tán. ìtún fọlé ọmọ obìnrin kan ń bẹ tí ò rọ́mọ bí nígbà kan ó tó bí ọdún 4 òun pẹ̀lú ọkọ rẹ̀ wọ́n ti gbé bèjì lọ́wọ́ ginger herbal extract ló lò. egbòogi tó ṣiṣẹ́ jowú ẹ̀ lọ ni bó o lẹ ti lè rójú lówó oògùn ọ̀hún rà lówó tí ò ga jara lọ lórílẹ̀‐èdè nàìjà. ẹ fetí balẹ̀ gbọ́rọ̀ ẹ nílò láti pè wọ́n WhatsApp number tá a lè fi bá wọn sọ̀rọ̀ ní nàìjà rèé o 0803 499 6497. ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí i 0803 499 6497. US line tá a fi lè bá wọn sọ̀rọ̀ rèé 646 617 1498. ẹ lè bá wọn sọ̀rọ̀ lórí Facebook Ọdúnmayọ̀ Olúfẹ́mi, Instagram account Ọdúnmayọ̀ Olúfẹ́mi náà ni. bó jẹ́ TikTok lẹ ti fẹ́ bá wọn pàdé orúkọ wọn ní kẹ́tẹ̀ ń bẹ̀. ginger herbal extract amárayá gágágá awogbaàrùn ó lè fọwọ́ ẹ̀sọ̀ yàfáráyé. ọjà Tájíṣàfẹ́ Akéwì bá ń polówó ẹ̀ nígboro ojúlówó ni. gbogbo ẹ̀dá tó nílò ìlera tó péye ginger herbal extract ni ó lò.